ti Ọ̀ọ̀ni Ọ̀jájá. Bẹ́ẹ̀ni. Ok, àwọn nìkan náà lè ṣerú ẹ̀ o, ọba mi ò lè ṣe. Bẹ́ẹ̀ni, àwọn nìkan ni. Ok, now odò Ọ̀ọ̀ni yẹn ó jẹ́ omi alágbára, ṣẹ́yìn náà gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ wá ń sọ̀rọ̀ kan, ẹ ní àìmọye èèyàn ní odò yẹn ti gbé lọ rí. Àìmọye. Bíi ti bò ó. Àìmọye. Odò Ọ̀ọ̀ni kì í dédé bínú. Àti wípé gan tán bá ní tí Ọ̀ọ̀ni bá ń gbé èèyàn, Ọ̀ọ̀ni ò kì í gbé ọmọ òkè igbó, àfi ọmọ òkè igbó tó bá ṣe àfojúdi. Bíi ti báwo? Ọ̀ọ̀ni bóyá wọ́n mọ̀ ń pẹja ní odò, àwọn ọmọ mi wọ́n lè ṣàṣeré fọ́tán bá rí ẹja tó tóbi, wọ́n lè tẹ̀lé títí wọ́n á fi lọ bọ́ sínú ibú. Ẹ mọ̀ pé ẹni tó bá bọ́ sínú ibú tí ò mọ̀ wẹ́wẹ́, ó di dandan ibẹ̀ náà là kú sí. Okay. Ṣùgbọ́n àwọn àlejò tí Ọ̀ọ̀ni bá fẹ́ gbé, tí Ọ̀ọ̀ni bá ṣe tán láti gbé èèyàn, àlejò ló máa ń gbé, torí wọn kì í fi ọmọ rẹ̀ bọ rẹ̀. Ṣó sì gbàlejò rí lójú yín? Àìmọye àlejò tó ti gbé àìmọye tó bá gbé wọn, tó bá di ọjọ́ kẹta á jù wọ́n sókè, wọ́n á lọ gbé wọn, wọ́n á sì wọ́n sétí ẹ̀. Tó bá ṣe ọmọ onílùú náà ló gbé, tó bá ti di ọjọ́ kẹta déédéé àsìkò tí ó gbé wọn yẹn, wọ́n á bọ́ sí, á gbé wọn sókè padà, wọ́n á sì wọ́n sí ẹ̀bá ẹ̀, wọ́n gbúdọ̀ gbé wọn lọ lé lọ sí. Ẹ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òkú ni wọ́n ti sin sétí odò yẹn. Àìtí ẹ̀ mọye. Etí odò Ọ̀ọ̀ni ti mẹ́bí. Bẹ́ẹ̀ni. Ní last year ó ti lọ bí ọdún méjì sí ọdún mẹ́ta ń sìn, bóyá ẹ gbọ́ nípa àṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀. Odidi mọ́tò fẹ́ńsà ńlá ló ń sá eré bọ̀. Tó kó sí. Ní ìgbà ọdún Iléyá ó dẹ̀ wọnú odò yẹn lọ. Odò Ọ̀ọ̀ni yẹn ti gbé odidi tírélà, ó ti gbé lọ. Dáadáa. Ìgbà tó gbé tírélà gan, lára àwọn tán wà nínú tírélà yẹn, ọmọkùnrin kan ó ń yọwọ́, omi yẹn ò tí orí tírélà ló wà, ó ń yọwọ́. Àwọn ọmọ ìlú yìí wọ́n sáré sí ìkan tí ẹ̀bẹ̀ sí omi tó lọ fi okùn sí ní ọwọ́ àti ọrùn tó ń gbé bọ̀, tó jẹ́ àsìkò òjò tó jẹ́ pé omi yẹn gan kún, ó ti fẹ́ bo gádà. So ibi tán ti ń fi okùn yẹn fà bọ̀, bó ṣe kù díẹ̀ kí ọwọ́ wọn tó láti gbé sókè, okùn já padà, ó bọ́ sí omi. So gbogbo àwọn tó wà ńbẹ̀ wọ́n rí bó ṣe ń ṣe ọwọ́ títí tó fi gbé lọ. Odidi tírélà yẹn náà ó gbé lọ, àtàwọn tó wà nú ẹ̀. Ó gbé lọ pátápátá. Ó gbé lọ. Torí mo ṣèrántí wọ́n sọ̀tàn kan náà fún mi. Arábìnrin yẹn lòun kan dò ó fẹ́ wọkọ̀, ó lòun á rí pé bọ́ọ̀sì ńlá kan ń bọ̀ pẹ̀lú eré. Ó ní bó ṣe ń bọ̀ àfi sọ́kí nínú odò yẹn. Ṣé wọn kì í bọ omi yẹn ni? Láyé ìgbà kan